ọmọ ara ayé fẹ́ gbọ́ náà rí wípé ìwọ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà máa gbọ́ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà pẹ̀lú Lizzy ní sùúrù wípé tó fi lè wà nírú condition yìí lórí Lizzy yẹn gangan òun ló mọ bí èèyàn ṣe lè wá obìnrin tó ti gbé ọmọ sálọ lọ́dọ̀ ọkùnrin kan látọdún 10 tó gbé sálọ ní o ó mọ bí èèyàn ṣe lè lọ wá obìnrin yẹn wá pé kó máa wá dààmú ọkùnrin yẹn láti wá borúkọ ọkùnrin yẹn jẹ lẹ́ni tó gbọ́mọ sálọ àṣírú ẹ̀ náà ní àbúrò tó jẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n kanra táwa gangan tún mọ̀ mọ́ tó jẹ́ wípé òun ló mú wọ̀lú kan kòkọ́ọ̀tì òun ló mú wọ̀lú kan ó dẹ̀ dọ́ǹpù ẹ̀ sílẹ̀ sílùú yẹn kò dá sọ̀rọ̀ ẹ̀ àwọn tó lè máwọn ayé tó gbọ́ pé nìkan ti bímọ látọdún 10 tó gbé sálọ ó yẹ káyé gbọ́ náà gbọ́ pé ọmọ tó ń tẹ̀lé Lizzy tá a mọ̀ tó. ẹ̀yin èèyàn àṣírí mà ti padà tú Portable Arijan the actor mà ti padà ó mà ti padà gbé àbúrò Lizzy jáde ọ̀rọ̀ yìí àbí mi ọ̀rọ̀ yìí ti wá di iṣu atayanyan ẹ já gbóhun tí Arijan àti àbúrò Lizzy tí wọ́n sọ ẹ gbóhun tí wọ́n ṣẹlẹ̀ o. òun náà ti dọ́ǹpù ẹ̀ lẹ́sìn ìlú kan láti àìmọye ọdún kóun náà ṣàlàyé ìdí tóun fi dọ́ǹpù ẹ̀ ní ẹ̀wọ́ àwọn èèyàn wá sọ fún mi wípé ó máa ń mọ gògóró kí ló fàtó olúgògóró dé sínú ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ mákì mọ́ ọ̀rọ̀ ni kò sọ àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ogun ìrònú iṣẹ́ kí ló ń ṣe nínú ìlú yìí. agbèrò ẹ ṣé Lizzy ò mọ̀ pé ìlú ìlú wa ni ó mọ̀ torí bóun ló mú ẹ délẹ̀ yìí. ó dà ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní nígbà tí màmá Lizzy tí wọ́n ń ṣàárẹ̀ kó tó di pé wọ́n kú ó ní wà àti dáàdì ẹ̀ lẹ́jọ́ dúró tì wọ́n wà àti dáàdì ẹ̀ lẹ́jọ́ dúró tì wọ́n Lizzy sì mọ̀ pé wà àti bàbá àti ẹ̀ tó jábúrò ìyá òun lẹ́jọ́ dúró tì ìyá òun she knows títí ìyá fi papòdà àbí ṣé nígbà tí ìyá papòdà ṣé Lizzy wà ó wá kí ló dé tó fi jẹ́ pé ìlú ilẹ̀ sìn yá sí. ìgbà yẹn subsidy wà gbà. subsidy wà. mo fẹ́ rí òkú òdì nítorí. sọ̀rọ̀ síta máa wọ̀rọ̀ ní kò sọ ọlọ́run á jẹ́ káwọn ọmọ àwọn èèyàn kí wọ́n ṣíjú àánú wò ẹ́. subsidy wà gbà. ok. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ subsidy lọ́la. ìyàkúlẹ̀ ní ló fi jẹ́ bílẹ̀ sí wọn sí lẹ́yìn ìgbà tẹ́ ẹ wá sí wọn tán tó jẹ́ pé màmá yẹn ló dúró tì ìtiwà àti dáàdì ẹ̀ ló dúró tì dáàdì yẹn náà kan náà báyìí dáàdì náà ti kú ló fi wá kú wọn nìkan lẹ́yìn ẹ̀húdà Lizzy sì mọ̀ pé lẹ́yìn ló wà àbí má bọ̀ kùnrin jẹ́ má bọ̀ kùnrin jẹ́ ǹjẹ́ o ti níyàwó rárá ìyàwó ẹ̀ sá lọ nígbà tí o sòwò àbí ìgbà tẹ́mi náà rí ẹ má jẹ́ ntàn ẹ̀ mo kọ́kọ́ fẹ́ dọ̀bálẹ̀ ìgbà tí mo wojú ẹ ni mo rántí ẹ̀ yá ọmọkùnrin yìí rè fine boy yẹn nígbà tí mo mọ̀ ẹ́ dáadáa pẹ̀lú Lizzy gbogbo bàtà ìyá ìyàwó ọjọ́ kan nígbà yà lásàrì fine boy yẹn tó wà pẹ̀lú ẹ̀ ìní ò tí ẹ wàá mọ̀ pé gbọ́n àtàbúrò ló bí yín mo ṣá mọ̀ pé ẹjọ́ wà ìgbà tó máa fi pè é dé pé ọmọ àbúrò ya Lizzy tí ó jẹ́ pé wọ́n jọ wà àwọn méjèèjì lọ́jọ́ wà ìgbà tó máa dé ni mo rí pé wọ́n lọ. ó já sí wípé ẹni tó kù ẹkù tó yẹ kó ṣe é láàánú Lizzy ni àbí ẹ rí ilé ayé àṣẹ ẹni tó ń wá ẹni tó jẹ bàbá ẹ̀ ló wá máa pàdé ẹni tí ìyá ẹ̀ jẹ lówó lójú ọ̀nà. Lizzy tó lè mọ̀ wípé ẹnìkan tó ti gbọ́mọ sálọ látọdún bíi 10 kí wọ́n lọ mú wá kí wọ́n wá fi threatening ẹnìkan wípé kò tọ́jú ọmọ àbúrò ìyá ẹ̀ tí wọ́n jọ gbé tájọ́ mọ̀ wọ́n pọ̀ òun ló ń sunkún yìí súnmọ́ ojú ẹ̀ bóyá ẹkún yìí jọ ẹkún makeup káwọn ayé rí bóyá ó jọ ẹkún planning káwọn ayé rí gbójú sókè bóyá ó jọ ẹkún makeup má sunkún mọ́ ṣùgbọ́n má sunkún mọ́ bàbá inú ọlọ́run pàdé ṣé òwò wàá mọ̀ pé Lizzy ti dolówó ni ó ń kọ́lé kiri bí ẹyẹ ó ń ra aṣọ kiri ó ń ṣe gbogbo ẹ̀ ó mọ àbó mọ̀ sọ̀rọ̀ ó mọ̀ ó kì í pè ní kò gbé fóònù ẹ mọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ wa tí mo wá wò bí wọ́n nígbà kan ó lóun fẹ́ rán ẹ lọ ìlú òyìnbó ó ní kó o ṣe passport ó sì ti passport tó ṣe ìyẹn tọdún mélòó ó ti pẹ́ mélòó ló ti make attempt lórí passport yẹn mélòó sọ̀rọ̀ ọ̀rọ̀ ní kò sọ mi ò fẹ́ fún tó ń sọ yẹn ọkùnrin yẹn bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́. ó ní France mo ní London. o ṣe kí ni. ó ní France mo ní London. o ní France omi pé wọ́n fún ẹ ní visa. ok ṣé lẹ́yìn ìgbà kan fún ẹ ní visa kan lòun gbà tó sì ṣe ẹ kò dẹ̀ dá padà fún ẹ. ó ní torí pé o stubborn ó wá gba passport yẹn sọ lẹ́yìn ìgbà kan fi visa fún. máa bòjú ayé sunkún ẹkún yìí náà pọ̀ fọkùnrin ó pọ̀ fọkùnrin ọkùnrin yẹn fún ìfọ́ púpọ̀ fọkùnrin ní sùúrù ṣé o mọ̀ pé ó máa rí wa ni kó o mọ̀ pé a máa ríra pàdé jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ káwọn èèyàn tiẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ kó láti bẹ̀ ọlọ́run lè sọ pé kí Lizzy gangan kó tún nú ara ẹ rò kó wá ṣe ní tó bá yẹ kó ṣe fún ẹ bí o sì ṣe àwọn aláàánú nú ayé wá ṣe é láàánú ṣe Lizzy tó jáǹtì tiẹ̀ mọ bó ṣe ń lọ ọmọbìnrin kan wá sẹ́ẹ̀ wípé wọn ò tọ́jú ẹ obìnrin tó gbọ́mọ sá lọ ni o tó ti lọ lọ́kọ tó ti fẹ́ kọ́ míì tó ṣe wedding ńlá tó tún ti sápò ńbẹ tó ń ṣe wóróworó nílùú Òṣogbo Lizzy lọ múrú obìnrin yẹn wá pé kó wá fi threatening èèyàn kan wípé ọkùnrin yẹn ò tọ́jú ọmọ ó gbọ́ ìwọ tó wájà búrò tiẹ̀ tó jẹ́ pé ẹ̀yin méjèèjì
bí bàbá yín àti ìyá yín ṣe jọ dira wọn mú ó yẹ kẹ́ ẹ jọ dira yín mú òun ló ṣe léyìí fún ẹ ó yẹ káyé gbọ́ tiẹ̀ náà kó wá dìfẹ́ díẹ̀ ó gbọ́ now máa wá gbọ́ yóò kọ́ṣẹ́ ọwọ́ kankan yóò níṣẹ́ ọwọ́ kankan tó kọ́ rárá yé sunkún òní oníṣẹ́ ọwọ́ iṣẹ́ kí ló kọ́ aluminium tí ó sì lè ṣiṣẹ́ yẹn tó bá rówó wàá ṣe lajú má dìjú èmi kọ́ ni máa fún ẹ lówó èmi náà lówó Lizzy ló yẹ kó fún ẹ lówó kò sì fún ẹ lówó ó dájú ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá tó rọ́mọ ìyá lẹ́jọ́ jẹ́ yẹn nígbà tí tẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá kan náà bàbá kan náà ti lè bí yín ọmọ ìyá kan náà bàbá kan náà lẹ́jọ́ jẹ́ yẹn àwa sì tún mọ̀ ẹ́ mọ́ a mọ̀ pé o máa ń tẹ̀lé kiri òun bá gbé báàgì òun tẹ̀lé káàkiri èmi ò tẹ́ mọ̀ wípé bí n bá máa tún pàdé ẹ lẹ́yìn bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí bí almost 20 years now mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí ó gbọ́ mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí Lizzy yẹn kẹ̀dẹ̀ rẹ́ ojoojúmọ́ ló fi ń pariwo lórí social media olówó wà ńlẹ̀ olóhùn ti dolówó òun ti kọ́lé gbá òun ti kọ́lé àwo ẹ tó bá wá fúnrú ẹ ní 2 million pé kó máa lọ fi ṣe business yóò pọ̀ jù kò gbé kọlù ẹ mọ́ Ọlọ́run á gbé kọlù ẹ yóò gbọ́ Ọlọ́run á gbé kọlù ẹ lágbára lọ́dọ̀ Ọlọ́run tó ẹ̀yin èèyàn bílẹ̀ ayé ṣe jẹ́lẹ̀ rí yẹn o ọmọ Ádámọ̀ ṣe rojú ayé ṣé èèyàn tó lọ múrú ọmọ obìnrin yẹn wá ta ló lè mọ̀ kó lè lúrú eléyìí lára àwọn ọmọ ọkùnrin yìí mọ Lizzy nígbà tó ṣì wà ní fine boy ó ń bá gbé báàgì wọn jọ ń káàkiri ni èmi ò tẹ́ ẹ mọ̀ pé jẹ̀ kan ni wọ́n bọ̀yìbọ̀yì ẹ̀ ni mo pè é ìgbà táwọn ọ̀rẹ́ mi tí mo wá kí n bi tí mo wà sọ pé ọmọ kan wà ń bí àbúrò lágbájá ni mo ní kọ́ lọ pè ìgbà tí mo rójú ẹ̀ ni mo rí pé mo mọ̀ rí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ fún mi wọ́n ní nílùú ibi kó mọ̀ gbogbo bí kó ṣe kó mọ̀ òun ló mọ̀ bí pé òun ló ń ṣe tó ní báyìí báyìí ǹjẹ́ mo bí ẹlẹ́ẹ̀kan pé bóyá o tiẹ̀ máa yàwó máa rí o fẹ́ yàwó àbí o fẹ́ yàwó sí ìyàwó yẹn wà pẹ̀lú ẹ̀ ó ti lọ ìgbà tí o sọ wà bí mọ̀ ṣe o gbàgbọ́ pé ìgbà máa yí padà ìgbà máa yí padà bí Lizzy ò ṣe àwọn tó wà nínú ayé wọn á ṣe ó wá pò òun náà ó ku alájọbí ọmọ ìyá ọmọ bàbá kan náà tí wọ́n bí yín ó gbọ́ ẹ̀jẹ̀ yẹn àjọbí yẹn ó kù òsirú ẹ̀ṣẹ̀ tó lè ṣe tó yẹ kó dá ìṣirú condition yìí ó gbọ́ ìdí àwọn èèyàn lòun tún kiri ayé ìdí tí ẹ sì dọ̀tí ilé ìgbẹ́ adìyẹ lọ oyè kò yẹ kó fi ẹlẹ̀ báyìí èmi ò lówó tí máa fún ẹ tí n bá ní mo fẹ́ fún ẹ lówó tó máa fi jẹun ni mo lè fún ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bó o ṣe sọ wípé o mọ̀ nípa aluminium pé tó o bá rówó o lè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o lè gba ṣọ́ọ̀bù o ra aluminium jọ àbí kó o máa gé ta káwọn èèyàn sì máa rí ẹ̀ńbẹ̀ kó máa wá bí ẹ̀ńbẹ̀ pé ṣé o lè bá wá ṣe ti lé wa àbí ọ̀dà tí o ní báǹkì tó ń lò jẹ́ ká sọ ká jù sórí afẹ́fẹ́ Ọlọ́run lè ṣe káwọn èèyàn fẹ́ ṣàánú ẹ̀ ẹ̀yin èèyàn ilé ayé rèé o ẹ wòran ọmọkùnrin yìí àbẹ́ẹ̀rí ó ní ẹ̀gbọ́n bí Lizzy àbúrò bí òun ni tó jẹ́ bàbá àtòun ìyá àti Lizzy lẹ̀gbọ́n bàbá àti tòun ó lóun lòun dúró ti ìyá Lizzy nílùú yìí nígbà tí ìyá Lizzy tí ìyá Lizzy ń ṣàárẹ̀ tó fi dìpọ̀ jásíkú nígbà tí Lizzy ti wá sílùú yìí tó jẹ́ wípé subsidy wà wọn lè gbé ìyá lọ ìlú wọn tó jẹ́ pé bí ni wọ́n ra itẹ́ sí tí wọ́n sì yá sí ìlú yìí náà ní Lizzy fóun sí lọ lọ́dọ̀ àwọn èèyàn táwọn ti jọ mọ̀ bí látara tiẹ̀ tóun fi wà nílùú yìí títí dọjọ́ òní ọ̀rọ̀ tá à ń sọ ti ń tó bí ọdún 15 ó ní láàárín kan ó lóun fẹ́ ṣe ìlú òyìnbó fóun òun ṣe pásítọ̀tù àwọn lọ wọ́n fóun ní visa France àti ìlú olóògbé Amẹ́ríkà ṣé Amẹ́ríkà ló pè tẹ́lẹ̀ Amẹ́ríkà àti France lọ fún ẹ ó dá ẹ lójú pé tó wí nìyẹn mélòó lọ fún ẹ visa mélòó ló gbà visa mẹ́ta ló gbà ó gba Amẹ́ríkà ó gba France ó gba UK at the same time àbí báwo nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ èmi ò mọ̀ nípa travelling bẹ́yẹn omi mọ̀ máa gbọ́ òdodo ní kí gbogbo tó sọ kó jẹun àdìsẹ́ta gbogbo ẹ̀ bọ́ sí. àdìsẹ́ta gbogbo ẹ̀ bọ́ sí ṣódodo ló ń sọ yìí tó bá ti jẹ́rọ ìwọ ló parọ́ torí rọ́ làwọn fi ń jẹun lọ́nà láì irọ́ kọ́ parọ́ mọ́yàn kọ́ wé nǹkan mọ́yàn lẹ́sìn làwọn fi ń jẹun wọ́n sì gbọ́dọ̀ tó ń bá ojú olówó ògẹmọ níbi pàwé rọ́ mọ́yàn lẹ́sìn wọ́n fún ẹ ní físà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí ló wá dé tó lọ ṣé Lizzy ló stubborn ó wá sí passport yẹn títí dè ní àmì Ọlọ́run wa tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí Ọlọ́run á lànà fún ìlú òyìnbó yẹn ó sì máa lọ lágbára Ọlọ́run ẹ̀yìn èèyàn tó bóyá èèyàn tó ti ń faṣọ ara ẹ̀yà aṣọ ta ni ò ní fàyà ẹjẹ́ títí ẹ̀rẹ́ o ẹ wá níyẹn ń sọ wípé ayé àwọn ọmọ ọlọ́mọ kan máa bàjẹ́ ṣé kò ti bá ayé ọmọ jẹ́ nínú ilé ayé nínú ìdílé tóun gangan ti wà irú ẹ̀ máa dájú látọdún tẹ́ ẹ ti sìnyá síbí ẹ mélòó ló ti wá tó wá ṣàdúrà níbi sàárè ìyá ó ti tẹ́ ẹ mélòó tó wá ṣàdúrà tó pa ẹ ṣàdúrà fún ìyá mi ẹ ṣe sàárà fún ó ti tẹ́ ẹ mélòó sọ̀rọ̀ ọ máa ń ṣe lẹ́kí ló ti máa ń ṣe. lẹ́kí ló ti máa ń ṣe òkè kò wá bí sàárè ẹ̀ kò mọ̀ bóyá ó ti wó bàbá àbí kò mọ̀ bóyá ó wó kò mọ̀ bóyá gbókùn bò wà bí. èmi nìkan mo lè sọ pé bíbá iná sì yá sí. òun gangan ò lè sọ ẹni tí ò lè sọ pé bíbá iná sì yá òun sí báwo lè yan ṣe expect kí la fẹ́ kó sọ sí ìyá oníyà má dà sọ́rọ̀ àwọn tó ń fẹ́ ṣe ẹlẹ́yin kámẹ́rà ọ̀rọ̀ gidi ní tàǹbà ẹ̀sọ́ ni kò sọ ìwọ ló lè sọ pé ojú orí ìyá rè já sí pé òun gangan ò lè dábẹ̀ mọ́ gangan. ó ń ṣe sàrà fún yàrá ó ń ṣe sàrà àbọ̀ ní lẹ́kí ni kò wá bẹ́ẹ̀ àbí ó ti fi wọ́n dígun síbí àbí ó ti dá bẹ́ẹ̀. tó ẹyẹ yàn èmi ò lówó tí mo fẹ́ fún ọmọkùnrin yìí o ṣùgbọ́n inú mi dùn wípé Ọlọ́run jẹ́ kí irú àṣírí yìí kó tú sí mi lọ́wọ́ fúnra mi kọ́ ni mo wá
fúnra àṣírí yìí ló fi hàn ra ẹ̀hàn mi pé so ẹni tó lè máa sọ pé ẹnìkan gbàgbé ọmọ tó ti gbé lọ ilé ọkọ mi tó ti lọ ṣe wedding ńlá tó tún sì lè máa lọ ọmọ lẹ́sẹ̀ wọ́n wá sọ ọmọbìnrin yẹn dẹni tó ń parọ́ lórí social media lójoojúmọ́ ó ní ìyàwó òun ní wárápá gbogbo rọ oríṣiríṣi ó ti wá di wèrè èmi kíkọ sí náà ni mo fẹ́ gbogbo Ọdúnládé mo fẹ́ gbogbo Davido ṣùgbọ́n ojú wa jọ rí àwọn èèyàn fi ń lẹ̀ wọ́n wò yín tẹ́ bá ń tẹ́tì wọn máa tẹ̀lé ẹwọ́ wo èkété èmi ò mọ̀ pé máa rí tí mo rí Ọlọ́run tó fi léyìn hàn mí á tún tú àṣírí mi máa tún sọ fara ayé bẹ́ẹ̀ bá lẹ jáwé àwọn kan sínú ìlú lọ àwa òfin tí wá ṣe bàjẹ́ òfin tẹ́tì nìyàn Ọlọ́run tó ń gbé òdodo wa ló gbé òdodo wa fún wa ẹ kọ̀ntínú bẹ́ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ ẹ kọ̀ntínú yọ bó ṣe jẹ́ nìyẹn Lizzy ọmọ yìí rèé táàjọ ọmọ yìí pọ̀ lójú ọmọ àbúrò ìyá ẹ tó gbàgbé lẹ̀ sówó lé ọ̀nà dí ìrókò láàrin àbí kí ló jẹ́ láàrin àbí láàrin májì àgbẹ̀ àtọ̀dá ọmọ àbúrò mọ́mí yẹn tó pátì tó gbàgbé ẹ̀ olóò gba pásítọ̀tù òun olóhùn sọ́gbọ̀n ó jẹ́ kó rọrùn lọ lóyìnbó tó olóò fẹ́ rọrùn lọ látọdún yẹn òun ti di agbèrò ó tún wáá jó lógógóró ọlọ́run fẹ́ lọ pọ́ ọmọ lógógóró kan wá fún mi ní pé àbúrò Lizzy kò tẹ́ tí ìjó lé mi àkọ́ní tó bọ́ ṣe júwe wàá tún ayé ọmọ ìṣe o ìwọ ló bàjẹ́ o ìwọ ló ń tẹ̀lé ìwọ la mọ̀ mọ́ kò lẹ́lò mi ta ló tún ní kò fẹ́ bí yín míì tó tún wà ọmọ yìí yẹ kó lọ bá ìwọ tó wá tún lè lọ bá ó lóò gbé fóònù òun mọ́ fáàrí ló ń ṣe kiri ariwo kọ́lé ogún kọ́lé ọgbọ̀n ló ń pátá kí ló fẹ́ fi yẹn ṣe àwọn ọmọ yìí ló máa gbẹ̀yìn tẹ́yìn tiẹ̀ náà ṣe tó ń bá ń tí ò yẹ kó bá káàkiri bó bá máa pe ọmọ yìí máa halẹ̀ mọ́ o ẹ̀bẹ̀ ni kò bẹ̀ kó bílẹ̀ rí pé èdò ló fẹ́ èdò ló máa fi ṣe business kó fún tó bá wá kó tó lóò fún àwọn ará ayé wá ṣe wá ràn lọ́wọ́ ẹ̀yẹ̀ yàn ẹ wo àwa ṣe tiwa fọlọ́hún ẹja ṣe tiwa fọlọ́hún onítọ́rọ́ oníkọ́bọ̀ ẹja bèrè àkáǹtì nọ́mbà ọmọ yìí máa fi sójú fọ́nrán ẹ máa bá fowó síbẹ̀ tó bá ti tó iye tọ́mọ yìí lè fi ṣe business olóhùn mọ̀ nípa aluminium ẹ kó gba ṣọ́ọ̀bù kó máa ṣe ẹjọ́ nítọ́rọ́ kọ́bọ̀ kájọ fi síbẹ̀ èmi ti sọ pé èmi ò lówó ńlá tí mo máa gbé fún ẹ owó oúnjẹ ni mo lè fún ẹ ṣùgbọ́n nítọ́rọ́ kọ́bọ̀ àwọn èèyàn wà nínú ayé tó lè ràn lọ́wọ́ ẹni tó sá lọ lé ọkọ mi gan tó sá lọ ọ̀dọ̀ ọkọ mi gan ti lé mbẹ tó ṣe wedding mbẹ lẹ́yìn tán lé jáde àwọn Lizzy ń tọrọ owó fún lọ́nà wọn ń parọ́ mọ́ àwa fi tọrọ owó fún ni àwa ò ní parọ́ mọ́ wọn òdodo la máa sọ àkáǹtì nọ́mbà ẹ táwọn èèyàn bá ti wá fún ẹ lówó tán fún ẹ lówó má fi mu ti o ti sọ oní ìrònú ló fa ọtí tó mú wa bí ọ̀hẹ́ tó bá ti wá fún ẹ lówó kí ìrònú burúkú kó máa kó ònú ẹni o má mu ti o iṣẹ́ aluminium ni kó o fowó ṣe o bó o wá ṣe aluminium iṣẹ́ mi tó bá wá sí ẹ lọ́kàn bíi business tówó tó ṣe ìbàjẹ́ 500,000 ló pa ìbàjẹ́ 1 million lọ́lọ́run ní káwọn èèyàn fi ṣàìjẹ́ láàánú kó ṣàràjọ ìbàjẹ́ tù èmi bẹ́ẹ̀ ni bá ti lọ ń bí mo lè má pè ẹ̀ mọ́ o kò sí tí mo fẹ́ pè ẹ̀ fún torí kò sí tí mo fẹ́ fowó tó bá gbà ṣe ìwọ ló máa mọ̀ tó ẹ̀yin èèyàn mi bí ẹ máa mọ́nítọ̀ ẹ̀ ọlọ́run bá ti ń jẹ́ káwọn èèyàn máa fún lówó ẹ mọ́nítọ̀ ẹ̀ kó gbà ṣọ́ọ̀bù ẹ mọ́nítọ̀ ẹ̀ kó máa ṣiṣẹ́ aluminium káyé ẹ̀ yí padà kó o dẹ̀ ní mòdòdóró mọ́ tó gbọ́ àkáǹtì nọ́mbà yẹn ni kò sọ fún àkáǹtì nọ́mbà yẹn 47 53 00 96 báńkì ìbò Ecobank orúkọ wo ló máa bá ń bẹ̀ dárúkọ yẹn Ajíbọ́lá Ọláníwájú Samuel ẹ̀yin èèyàn jájọ parapọ̀ kájọ ọmọ yìí lọ́wọ́ kò dìgbà bá ní billions ká tó ràn lọ́wọ́ 5,000 10,000 2,000 100,000 200,000 táwọn èèyàn wà nínú ayé tán lówó lọ́wọ́ ẹ̀rọ ọmọ yìí lọ́wọ́ tó bá rówó tó tó 1 million sí 2 million á ṣe business àbí ẹ bá ń dà fún ẹ má lẹ́nu ẹ jọ ẹ torí ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu Portable Arijan o Portable Arijan ti lọ mú àbúrò Lizzy Anjorin síta ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu àbúrò Lizzy náà o ọ̀gbẹ́ni Samuel o ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Samuel tó sọ nípa ẹ̀gbọ́n rẹ̀ Lizzy Anjorin àwa ò wá dájọ́ o ṣùgbọ́n ẹ̀yin aráalé kílẹ̀ yín náà kílẹ̀ rí sí ohun tí ó ṣẹlẹ̀ yẹn tí Samuel fẹnu ara ẹ̀ sọ àti Portable the actor Arijan kílẹ̀ yín náà rí sí ẹ bá wa fi sí abala comment section o kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel ẹ wa ẹ máa bá wa like ẹ máa bá wa share kẹ́ ẹ comment sórí YouTube channel ẹ wa ìkànnì King Fast Gist TV òun lẹ́wà yìí o.